A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Lónìí ni ayẹyẹ ọjọ́ ìbí Ààrẹ Bọ́lá Tinubu. Kì í wá ṣe òun nìkan ni ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ààrẹ orílẹ̀-èdè Ghana Nana Akufo-Addo náà ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí lónìí yìí kan náà. Bí ọmọ orílẹ̀-èdè ṣe ń bu ọlá fún Tinubu ni àwọn ará orílẹ̀-èdè Ghana náà ń fi ìkíni ránṣẹ́ sí adarí wọn. Àwọn ààrẹ méjèèjì yìí ni wọ́n wá láti ìdílé ọlọ́rọ̀. Tinubu tí ó pé ọdún 72 ni wọ́n bí sí ìpínlẹ̀ Èkó sí ìdílé oníṣòwò Àbíbátù Mọ́gàjí tí ó gba ipò ìyálọ́jà gbogbo Èkó. Akufo-Addo ẹni 80 ọdún ni wọ́n bí sí Swalaba ẹ̀ka kan ní Accra, orílẹ̀-èdè Ghana ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 1944 sí ìlúmọ̀ọ́ká ìdílé ọba tí ó tún jẹ́ olóṣèlú gẹ́gẹ́ bí ọmọ Adeline àti Edward Akufo-Addo. Akufo-Addo ka ìwé lórí ìmọ̀ òfin ní orílẹ̀-èdè United Kingdom kí wọ́n tó gbà á wọlé Court to Bar ní England ní ọdún 1971. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ transcript, Tinubu kàwé ní Southwest College tí ó ti di Richard báyìí ní Chicago kí ó tó wọlé sí Chicago State University. Ó gba àmì ẹ̀yẹ Bachelor of Science degree nínú Business Administration nínú oṣù kẹfà ọdún 1979. Kókó ẹ̀kọ́ rẹ̀ ní accounting. Òun ni ó bá wọn dá ẹgbẹ́ òṣèlú tuntun All Progressives Congress (APC) sílẹ̀. Ó wà lára àwọn 18 tí ó díje du ipò ààrẹ ní ọdún 2023 kí ó tó jáwé olúborí. Oṣù mẹ́wàá sẹ́yìn ni Tinubu bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, nígbà tí Akufo-Addo tí í ṣe agbẹjọ́rò àti olóṣèlú di ààrẹ orílẹ̀-èdè Ghana nínú oṣù kínní ọdún 2017. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 7 tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa Sheikh Abubakar Hasan Mada. Ìròyìn jábọ̀ wípé wọ́n ṣekú pa ẹlẹ́sìn Islam yìí ní ìpínlẹ̀ Zamfara. Kọmíṣánná ọlọ́pàá Mohammed Dalijani ni ó pàtẹ àwọn afurasí yìí kalẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní ìlú Gúúsù. Dalijani ṣàlàyé wípé ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ẹnìkan tí wọ́n pè ní Kabiru tí ó wà lára àwọn adàlúrú tí wọ́n dáná sun ọkọ̀ ọlọ́pàá tí wọ́n tún ṣe ìkọlù sí ilé alága àná NURTW. Bákan náà ni ọwọ́ ọlọ́pàá tó àwọn 2 tí wọ́n ń kó ohun ìjà olóró fún olórí àwọn adàlúrú Bashan tí ó ti ń da agbègbè Shinkafi àti Kaura Namoda láàmú. Orúkọ àwọn méjèèjì ni Anas Ruwa Tukọ̀ àti Tijani Aliyu. Àwọn afurasí méjèèjì yìí ni a gbọ́ wípé wọ́n yí ìbọwọ́lù forged signature fi gba 40 màálùú ní ìpínlẹ̀ Zamfara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn Kìrìsìtẹ́nì láti sàmì ayẹyẹ àjíǹde, ayẹyẹ tí ó sàmì ikú àti àjíǹde Jésù Kristi. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngélálè ni wọ́n ti ṣe àfihàn yìí lónìí ní ìlú Àbújá. Ó ní ààrẹ kí gbogbo Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè àti lókè òkun fún ayẹyẹ bí ó ti ṣe àtẹnumọ́ pàtàkì ayẹyẹ ọ̀hún tí ó dá lórí ìfẹ́, ìfarajìn àti àánú. Ìgélálè ní Tinubu fìdí ẹ̀ múlẹ̀ ìfarajìn Jésù Kristi fún ọmọ aráyé kí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn adarí àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀, bí ó ti gbóríyìn fún wọn fún ìfarajìn wọn láti bí oṣù mélòó sẹ́yìn kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè. Ààrẹ wá fi dá ará ìlú lójú wípé èso sùúrù tí wọ́n ti gbìn yóò bẹ̀rẹ̀ sí í so èso rere fún wọn láìpẹ́. Ó tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì kí a ṣe àjọyọ̀ ìyè lórí ikú gẹ́gẹ́ bí Kristi ṣe ṣe àpẹẹrẹ rẹ̀. Tinubu wá sọ àsọdájú wípé orílẹ̀-èdè yóò borí gbogbo ìṣòro nítorí ìjọba rẹ̀ mú èyí lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
ọmọwùnmí aya olóògbé olórin ilẹ̀ nàìjíríà ìléríolúwà alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ti ké gbàjarè lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àìbalẹ̀ ọkàn fún ẹ̀mí rẹ̀ àti Liam ọmọ tí ó bí fún olóògbé. Èyí ń wáyé bí ó ṣe rọ bàbá olóògbé Joseph Alọ́ba kí ó gba àṣẹ ilé-ẹjọ́ fún àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA ọmọ rẹ̀ Liam. Ìròyìn jábọ̀ wípé Alọ́ba ké sí ọlọ́pàá kí wọ́n ránṣẹ́ sí Ọmọwùnmí láti pèsè àlàyé lórí ikú ọmọ rẹ̀ àti àyẹ̀wò láti ní àrídájú wípé lóòótọ́ ni Liam jẹ́ ọmọ rẹ̀, ṣùgbọ́n pẹ̀lú àtẹ̀ránṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọmọwùnmí ti ń sọ wípé òun náà ti ń kojú ohun tí Mohbad kojú kí ó tó di olóògbé. Gẹ́gẹ́ bí Ọmọwùnmí ṣe sọ, ó ní kí ọmọ orílẹ̀-èdè gba òun pẹ̀lú ọmọ rẹ̀, kí wọ́n má jẹ́ kí ohun tí ó ṣẹlẹ̀ sí Mohbad ṣẹlẹ̀ sí òun náà. Lójoojúmọ́ ni wọ́n fi ń dúnkookò mọ́ òun kò ní òmìnira mọ́. Ó ní kò ṣeé gbọ́ wípé bàbá Mohbad tí ó fúngun mọ́ wọn ni ó tún fi ilé ayé nira fún wọn pẹ̀lú bí ó ṣe ń béèrè fún àyẹ̀wò ẹ̀jẹ̀. Ó ní òun kò tíì ṣetán àti bímọ tẹ́lẹ̀. Bàbá yìí ni ó sọ fún òun pẹ̀lú Mohbad wípé Ẹ̀mí Mímọ́ sọ fún òun kí àwọn tètè bí ọmọ nítorí ọmọ yìí ni ó máa rapó sí òun. Ọmọwùnmí ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún kan náà ni òun kọ́kọ́ mọ̀ wípé òun ti fẹ́ra kù. Inú bàbá yìí sì dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó gbọ́ wípé òun ti lóyún. Kí ló wá dé tí ó fẹ́ ba ohun ìní tí ọmọ rẹ̀ fi sílẹ̀ jẹ́? Lẹ́yìn èyí ni ó ní òun ti ṣetán àti ṣe àyẹ̀wò bí bàbá Mohbad bá lè pèsè ìwé àṣẹ ilé-ẹjọ́. Ó ní àsìkò ti tó láti dójú ti àwọn ọ̀tá, ṣùgbọ́n síwájú àkókò yìí ni Ọmọwùnmí kọ wípé ọmọ òun kò jẹ ìgbáládùn òmìnira bí àwọn ọmọ mìíràn nítorí gbogbo ìgbà ni àwọn kan ń lérí wípé àwọn á fi ìbọn pa á dànù. Ó ní kí ọmọ orílẹ̀-èdè gba òun nítorí àìsọ̀rọ̀ Mohbad ló kó bá a dénú kòtò. Inú rẹ̀ kò ní dùn bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀. Òun sì ti ṣetán àti kojú ẹnikẹ́ni tí ó bá súnmọ́ ọmọ rẹ̀. Ó ní wọ́n rí Liam gẹ́gẹ́ bí ẹni ń bá wọn figagbága. Inú bàbá rẹ̀ ń dùn nítorí ó ń fi ikú ọmọ rẹ̀ pa owó lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.